má gbé kúrò ńbẹ̀. ọ̀tún ọ̀tún lọ́jọ́ yọ ọ̀tún ọ̀tún lòórùn ràn. ìkànnì ìdẹ̀ra 105.3 FM ìkànnì tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó gbà wó bọ̀ ẹ máa gbọ́ wa nṣó. ẹ kalẹ̀ o ìròyìn àṣàyàn ròyìn fún tàṣálẹ̀ tòní ló ń dé sí etí ìgbọ̀nyẹn láti ìkànnì ìdẹ̀ra 105.3 FM Tolúlọpẹ́ Ọlánrewájú lórúkọ mi. ṣáájú ẹ gbọ́ àwọn kókó inú ìròyìn ọ̀hún. àjọ EFCC fòfin gbé ọmọ orílẹ̀-èdè China méjì àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà mẹ́fà fún wíwakùsà lọ́nà àìtọ́. Dangote ṣèlérí àtìlẹ́yìn fún iléeṣẹ́ NNPC. ìjọba ìpínlẹ̀ Èkó pín 2,200 mílíọ̀nù náírà fáwọn mọ̀lẹ́bí àwọn òṣìṣẹ́ ìjọba tó dolóògbé. ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn wọ̀nyí la ó máa mú wá sí etí ìgbọ̀nyẹn lẹ́yìn ìṣẹ́nukò ráńpẹ́ yìí ẹ máa bá wa ká lọ. wàyí o ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. àjọ tó ń rí sí ìwà àjẹbánu nídìí ètò ọrọ̀ ajé àti owó náà lórílẹ̀‐èdè yìí EFCC ti fòfin gbé àwọn ọmọ orílẹ̀‐èdè China méjì kan Zhang Anglin àti Gao Pehai tó ń ti àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà mẹ́fà mìíràn fún ẹ̀sùn wíwakùsà lọ́nà àìtọ́ ní ìpínlẹ̀ Ògùn tí wọ́n sì ti fòfin gbé wọn ìyẹn lọ́jọ́ kẹsàn-án oṣù karùn-ún ọdún 2025 nínú àkànṣe iṣẹ́ kan tó wáyé. àwọn òṣìṣẹ́ àjọ EFCC wọ́n gba àwọn ọkọ̀ akẹ́rù ńlá mẹ́ta tó kún fún àwọn èròjà lítìọ̀mù àti àwọn ohun àlùmọ́ọ́nì inú ilẹ̀ mìíràn lọ́wọ́ àwọn afurasí ọ̀hún. ẹ̀wẹ̀ wọ́n gba àwọn nǹkan mìíràn bíi ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ àti àwọn ìwé ìrìnnà lọ́wọ́ wọn. wàyí o àwọn afurasí náà ni yóò fojú ba ilé-ẹjọ́ lẹ́yìn tí wọ́n bá parí iṣẹ́ ìwádìí. adarí àpapọ̀ iléeṣẹ́ Dangote Alhaji Aliko Dangote ti sọ di mímọ̀ wípé ẹbu ìfọpo Dangote kò ní bá iléeṣẹ́ iléepo rọ̀bì figagbága lórílẹ̀‐èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ìfiléde tó jẹyọ nípasẹ̀ agbẹnusọ àjọ NNPC Olúfẹ́mi Ṣónẹ́yẹ lónìí ọjọ́ Ẹtì Friday ó sọ di mímọ̀ wípé Dangote sọ ọ̀rọ̀ náà lánàá lásìkò àbẹ̀wò rẹ̀ sí adarí àpapọ̀ tuntun ti àjọ NNPC Báyọ̀ Ojúlárí nílùú Àbújá. àbẹ̀wò náà jẹ́ ọ̀kan lára akitiyan tó ń lọ lọ́wọ́ láti ṣe ìmúgbòòrò ìbáṣepọ̀ láàrin àwọn alábàáṣiṣẹ́pọ̀ tó ń ti ìfẹsẹ̀múlẹ̀ ìfigagbága alálàáfíà láàrin àjọ NNPC àti ẹbu ìfọpo Dangote. tá ò bá gbàgbé wípé àìní ìbáṣepọ̀ tó gúnrégé òun ló ti wà láàrin ẹbu ìfọpo ìjọba àpapọ̀ àti ẹbu ìfọpo Dangote oní $20 bílíọ̀nù ọ̀hún pàápàá jùlọ lágbọn ìpèsè epo pẹ̀lú owó náírà. ìjọba ìpínlẹ̀ Èkó ti pín owó tí kò dín ní 2,200 mílíọ̀nù náírà gẹ́gẹ́ bí owó mádàmídòfò fún àwọn ènìyàn tó lè jẹ́ 2,500 tí wọ́n jẹ́ mọ̀lẹ́bí àwọn òṣìṣẹ́ ìjọba 300 tí wọ́n ti pàdánù ẹ̀mí wọn láàrin oṣù karùn-ún ọdún 2024 sí oṣù karùn-ún ọdún 2025 yìí. ètò pínpín owó yìí ló wáyé lásìkò tí wọ́n gbé ìwé sọ̀wédowó sílẹ̀ fáwọn mọ̀lẹ́bí tó jẹ àǹfààní yìí nílé iṣẹ́ ìjọba tó wà ní agbègbè Aláùsá nílùú Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó. nígbà tó ń bá àwọn èèyàn tó wà níbi ètò ọ̀hún sọ̀rọ̀ kọmíṣánná fétò ìṣúná ní ìpínlẹ̀ ọ̀hún Àbáyọ̀mí Olúyọmí
ní owó tí àwọn pín yìí ó ṣe àpẹẹrẹ ìṣèjọba gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú gẹ́gẹ́ bí ẹni tó mú ìgbáyégbádùn àwọn òṣìṣẹ́ lọ́kùnkúndùn tó sì mọ rírì ìfaradà wọn fún àwọn aráàlú. Àbáyọ̀mí wá ṣe àtẹnumọ́ rẹ̀ wípé owó tíjọba pín yìí ló wà ní ìbámu pẹ̀lú ìlérí tó ṣe fún àwọn òṣìṣẹ́ ìjọba. Kọmíṣánná ọ̀hún ó wá gbóríyìn fún àwọn àjọ mádàmídòfò ìyẹn ní ìpínlẹ̀ Èkó LASACO fún iṣẹ́ akọni tí wọ́n ṣe lórí ètò náà. Lẹ́yìn náà ló rọ àwọn ẹbí tó jẹ àǹfààní láti ṣe àmúlò owó ọ̀hún bó ṣe yẹ. Ìròyìn àṣàyàn ròyìn fún ti àṣálẹ́ tòní láti ìkànnì Ìdẹ̀ra 105.3 FM kò ní jù báyìí lọ, àmọ́ kí a tó máa lọ ẹ gbọ́ àwọn àrígbámú kókó kọ̀ọ̀kan nínú ìròyìn ọ̀hún lẹ́ẹ̀kan sí i. A mú wá fún yín wípé àjọ EFCC fòfin gbé àwọn ọmọ orílẹ̀-èdè China méjì àti àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà 6 fún wíwakùsà lọ́nà àìtọ́.